Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. ọ̀rọ̀ jíjẹ ọba nílẹ̀ Yorùbá yìí ọjọ́ lè tí ó ń kọni lóminú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo bí wọ́n ṣe ń tọwọ́ bọ ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá. èmi wò wípé pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn gómìnà ìpínlẹ̀ káàkiri Yorùbá yìí ń gbé bí wọ́n ti ń tọwọ́ bọ ọ̀rọ̀ jíjẹ ọba tó jẹ́ pé gómìnà kankan bá dé yóò fi ọba kan jẹ, tí gómìnà mìíràn bá dé nínú ẹgbẹ́ mìíràn yóò ní ìlànà tí wọ́n fi jẹ ọba yẹn kò bójúmu, yóò yọ kúrò yóò yàn míì, tí yẹn náà bá tún lọ yóò tún dọ̀rọ̀ ilé ẹjọ́ tí wọ́n mọ̀ fà mọ́ra wọn lọ́wọ́. láyé àtijọ́ nígbà wáṣẹ̀ kò rí báyìí, kì í ṣe bó ṣe rí rèé. ṣùgbọ́n nígbà tó ti di wípé àwọn gómìnà ni wọ́n ń gbé ọ̀pá àṣẹ, ni wọ́n ń gbé adé fún àwọn ọba wa nílẹ̀ Yorùbá, ni ló ti di nǹkan tí orí bó ṣe rí yìí tó sì ń kọni lóminú. tó bá dẹ̀ ń rí lọ bó ṣe ń rí lọ yìí kò dájú wípé àpọ́nlé, iyì, ẹ̀yẹ, ọ̀wọ̀ tó wà fún àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá kò dájú pé yóò sì máa wà síbẹ̀ o. kò dájú wípé àwọn ọba wa nílẹ̀ Yorùbá kò dájú pé wọn ò ní di àtẹ̀mọ́rẹ̀, wọn ò ní di nǹkan àrífín, wọn ò ní di nǹkan ìwẹ́wọ́ bí ṣe ń lọ yìí. ìdí rèé tí ó fi yẹ kí gbogbo wa kájọ mójútó, kájọ gbé yẹ̀wò, kájọ wo ọ̀nà àbáyọ. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni ọ̀nà àbáyọ, kí lẹ̀yin rò gẹ́gẹ́ bí ìwòye àti èrò tí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ lórí bí àwọn gómìnà nípínlẹ̀ gbogbo bí wọ́n ṣe ń tọwọ́ bọ ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá yìí? ẹ fi èrò àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. títí ọ̀la tátún pàdé, tátún mú tuntun wá fún yín lórí ìkànnì wa. ìdùnnú àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o. ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀.